ó yẹ kó lọ sọ́dọ̀ Boko Haram kó lọ preach. They have to leave their comfort zone. Ṣebí nǹkan tí àwọn early Christians ṣe nìyẹn, but why they can't do that now? They are only there come and make owó, come and make owó. Why they nǹkan tó ń fi Jésù ṣe Nàìjíríà ni scam, no fi Jésù ṣe Nàìjíríà. Scam no fi Jésù ṣe ní Nàìjíríà. Odidi ilé jó, mọ́tò jó, tẹ́nìyàn bá ponú, mọ́tò ẹ̀ jó, driver. Ṣùgbọ́n picture Jésù tó lẹ̀ mọ́ mọ́tò òjò, ó dẹ̀ ń dúpẹ́. Ó ní picture, ó ní olóńṣò pé Jésù rí. Picture sísẹ bọ́gà ni o. Ó ní kò jó. Ìgbà tí church wá jó ní London, ó ti lọ bí ọdún 5 sìn. Church wá jó ní London. Gbogbo church wá ó ní 4 CAC ní gbogbo Europe. Nígbà tí church wá jó, ní kí ni gbogbo wa ń sọ? Àwọn tó kàwé, àwọn genius, àwọn tó brilliant. Gbogbo church jó, à ń dúpẹ́ pé ìwé orin òjò, ìwé orin tó wà níbi níwájú ní àyà àwọn akọrin ìwé orin òjò. Kíní drum set kò jó àti bíbélì, nǹkan mẹ́ta ni òjò. Gbogbo church jó, a dẹ̀ ń dúpẹ́. Wọ́n tún wá sọ fún wa pé Ọlọ́run fẹ́ ṣe nǹkan tuntun ni. Ṣé Ọlọ́run máa ń mú ìfàsẹ́yìn báwọn èèyàn ẹ̀ ni? Ọlọ́run máa ń díṣẹ́ lọ́wọ́. Ọlọ́run á mọ̀ọ́mọ̀ dáná sun gbogbo church. See how deluded we are. A dẹ̀ ń celebrate Bible. À ń celebrate Bible. Mo rí kan náà ní ilẹ̀ Ìgbò. Gbogbo ilé jó, mọ́tò tí wọ́n gbé jó. Kàlẹ́ndà Apostle Babalá nìkan ni òjò. Wọ́n lè sọ pé, "Oh, this show how this man is a man of God. He's a man of God." Kí ló dé tí pa Apostle kàlẹ́ndà bàbá tí ò ṣe lè save ilé kí lè má jó? Ṣé báwọn tó gbé kàlẹ́ndà yẹn síbẹ̀? Ṣebí torí kí bí má ṣẹlẹ̀ sí wọn ló ṣe gbé kàlẹ́ndà síbẹ̀. Ilé jó, gbogbo nǹkan wọn jó, mọ́tò wọn jó. Mo ní gbogbo ẹ̀tẹ́ ń yọ̀ yín sí ayé yín máa tó bàjẹ́. Lẹ́yìn oṣù méjì òun lẹ máa mọ̀yà. Gbogbo mọ́tò yín jó, ilé yín jó, ẹ ń celebrate kàlẹ́ndà pé kàlẹ́ndà òjò. Ẹ wo bó ṣe báyé wa jẹ́. Ilé ń jó tó yẹ kán pé panápaná, wọ́n bẹ̀rẹ̀ sí decree, we decree. Gbogbo rubbish láàrin lórí social media. Títí ilé yẹn fi jó tán. Ilé yẹn bẹ̀rẹ̀ sí jó díẹ̀díẹ̀ ni. Ẹ ń command iná yẹn. Ẹ ń command iná pé kí náà yẹn kú. Kí ló mú adé level yìí? Àwọn pastor yìí ló sọ wá dáadáa kú dáadáa o. Àwọn pastor yìí ló kó bá wa o. Torí gbogbo wa ò fi ṣe correctly. Torí wa ò ṣiṣẹ́ dáadáa, wọ́n sí ọpọlọ wa ò function dáadáa. So àwọn ni wọ́n kó bá àwọn ọjọ́ iwájú. A ò dẹ̀ fẹ́ kí àwọn ìran wa tó ń bọ̀ a fẹ́ ká máa ronú bí òpònú mọ́. Àwa náà fẹ́, we want to be wise. We want to be wise. Torí pé àwọn òyìnbó àwọn náà ti ṣe dìdìrìn rí. Ìgbà tí àwọn náà dẹ̀ wá play smart game pẹ̀lú wa, táwọn náà wá come back to reality, ayé wọn náà dá. So kí ìran tiwa náà tá bá gba òmìnira ilẹ̀ wa ká lè forí pípé ràn ní ẹ̀. Because tó wáyé pé orí tí ò dọ́ta yìí, orí wa tí ò function dáadáa ẹ̀. Òun la fẹ́ la fi gba ọ̀rọ̀ Yorùbá máa ń sọ ẹ má jẹ́ ká gba Yorùbá nation kankan. Because tá bá la gba òmìnira ẹjọ́ Yorùbá nation tá a gbà tí ọpọlọ wa ò function well. Báwo la ṣe máa ṣe? We are going to collapse the nation. Báwo la ṣe fẹ́ build the strong nation with orí wa ò pé? Báwo la ṣe fẹ́ build strong nation pẹ̀lú báwọn bàbá yìí ṣe ń sọ wá di sheep? Ẹjọ́ ṣé àwọn àgùntàn lè build strong nation ni? A gbọ́dọ̀ padà di ọmọ ẹkùn. We must become ọmọ ẹkùn. Ọmọ ẹkùn tí fá pè wá yẹn a gbọ́dọ̀ dá padà. We must not be sheep. Because sheep, bẹ́ẹ̀ náà sheep, he will still continue. He's loyal, he's kìnnìkan, he will not. That's why tẹ́fí lọ máa ń ṣépè fún Mọ̀rín Ìbádéjọ. Ó ń try láti educate yín. Ẹ lọ sórí page ẹ lọ máa bú. Ó ń ṣí yín lójú. Mo rí lórí YouTube. Wọ́n ní ẹ̀mí omi ló gbé wọ̀. Wọ́n ní omi spirit of marine ló wọnú ẹ̀.
ẹ lọ máa bú máa yí Àdùnníàdé àǹtí Àdùnníàdé ẹ máa bú lórí péjì ẹ̀ because ó ń ṣí yín lójú pé kẹjẹ́ kó rí yín pé ẹ lọ máa bú. She's trying to help you people out of your bondage. ẹ lọ máa bú. Gbogbo àwọn tó wá fẹ́ help yín kúrò nínú bondage yín àwọn lè máa bú. Àwọn tó ń parọ́ fún yín tó ń ba ayé yín jẹ́ àwọn yẹn ní hero yín. Ṣé bá nǹkan fẹ́ mú lọ sí ilẹ̀ òmìnira wa nìyẹn? Ó bẹ́tà ká kúkú wà nù Nàìjíríà ká kúkú máa jẹ dìdìrín ká máa rùn pa lọ́jú pé ká gba ilẹ̀ baba ńlá wa tán ká má forí pípé ṣe because we will bring shame to our own ancestors who were wise people in their days, who were not stupid, who were not silly like us. Kí irú nǹkan tó ṣẹlẹ̀ sí Deborah kó má ṣẹlẹ̀ mọ́. Òun ni mo ṣe sọ pé yes, a kà nínú Bible lóòótọ́ pé Ananiya àti Safira nígbà tí wọ́n parọ́ wọ́n ní pé Holy Ghost ìlú wọn pa. Ṣùgbọ́n ní Nàìjíríà lẹ́ni ẹni mélòó ló ti fi Holy Ghost ti lù pa. Àwọn pásítọ̀ gan preach gan wọ́n ń parọ́ Holy Ghost. Mo wà níwájú pásítọ̀ rí mi ní dárúkọ pásítọ̀ náà because mi fẹ́. Ó ń pa irọ́ ó ń preach mo mọ ìtàn ẹ̀. Nǹkan tí ò ṣẹlẹ̀ ló sọ pé ó ṣẹlẹ̀. Ó dẹ̀ fi ń preach. Àwọn àbúrò mi náà wà ń bẹ àbúrò gbogbo wọn rẹ̀ rí báyìí pé okùn kápúrọ̀ rẹ̀ o. Àwọn èèyàn lè ń pàtẹ́wọ́ pé pàpà irọ́ lẹ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn irọ́ ló ń pa ṣèmẹ́ bù tó bá lẹ́yìn ó ń bù lọ́dọ̀ wa irọ́ náà pẹ̀lú bù ó ń bù ṣe ló ń purọ́ o irọ́ ló ń pa o ó dẹ̀ ń purọ́ lórí púpìtì ó ń ṣe àwọn testimony irọ́ ni mo sọ o àwọn èèyàn lè ń pàtẹ́wọ́ káre o mi sọ pé èdè yẹn náà sọ o inú wọn dùn wọn hèlì ẹ̀ àwọn tó fún wa ní faith illusion ẹni tó fẹ́ dáṣọ fún yàn tọrùn ẹ̀ náà wò ó lọ sílé babaláwo ó lóun máa fún ẹ ní bullet ó lóun máa ṣògùn ayẹta fún ẹ ṣùgbọ́n orí bullet proof òyìnbó lọ́rùn ẹ̀ ó dẹ̀ wàá kówó fún pé kó ṣayẹta fún ẹ ṣé orí kórì ẹ̀ ò pé ó lọ sílé babaláwo àbóníṣègùn ó ní òun máa fún ẹ ní ògùn ayẹta ipe tó bá yìnbọn lù ẹ́ ipe kò ní ràn ẹ́ ṣùgbọ́n babaláwo tó dọ́dọ̀ ẹ̀ yìí bullet proof ló wà lọ́rùn ẹ̀ tó bá lóògùn ayẹta ṣó yẹ kó wọ bullet proof sọ́rùn ó gbé bullet proof òyìnbó wọ̀ kò wọ́ tìbílẹ̀ ó dẹ̀ lóun máa ṣògùn ayẹta fún ẹ ìwọ́dẹ̀ wàá kówó fẹ́ nìyẹn lẹ́yìn tí ó wá gbá ẹ tán bóyá ibi tó ti ń lọ owó ó wá kówó kó ṣayẹta fún ẹ ìbọn wá bà ẹ lọ́wọ́ ó wá ní babaláwo yẹn gbá ẹ ta ló gbá ẹ ìwọ ló gbára ẹ ìwọ ló gọ wọn lẹ́ni tó bá fẹ́ dáṣọ fún yàn tọrọ ẹ̀ náà wò sẹ́wọ̀n náà pẹ̀lú àwọn dẹ́ni jí o tó ní ká cover ara wa pẹ̀lú blood of Jesus ká fi kiri sílé ká fi stíkà wọn sílé ká ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n security ló ń ṣọ́ wọn káàkiri ṣèbóyẹ káwọn lẹ́yìn kan live example kan demonstrate faith yẹn fún wa kò work jólókodé làwọn babaláwa gbé sóko wọ́n ní ká bá gbé jólókodé síbẹ̀ mọ́ wọ́n ní ká fẹ̀jẹ̀ Jésù síbẹ̀ a lè lọ sóko mọ́. àwọn babaláwa lóríṣiríṣi security wọ́n á fi ìgbálẹ̀ wọn kàn hàn jẹ̀ sílé ni ṣúọ́ọ̀kì bẹ̀ ni wọ́n wọ̀nyẹ̀ mọ́ jójí ẹsẹ̀ àdẹ̀ta mọ́lẹ̀ ẹlòmíà gbálẹ̀ títí ojúmọ́ kò sẹ́ni tó lè ṣìyẹ́ mọ́ a máa rìnrìn òru lọ́nà Àbújá ta ló lè ṣìyẹ́ mọ́ sí gbogbo ìrìn òru tí a rìn lọ́nà Àbújá yẹn ẹni mélòó ló lè ṣìyẹ́ mọ́ sí àwọn bàbá tó dẹ̀ ń pe ajá lọ́bọ̀ fún wa yìí security ló ń ṣọ́ wọn káàkiri security ẹ̀rẹ̀ ní ká wà nínú òkùnkùn iná ká máa tanra wa jẹ ẹni ká máa tanra wa jẹ